Ìwọ̀n iye àgbá. Ìbéèrè: ìwọ̀n iye àgbá kan jẹ́ ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún méjì sẹ̀ńtímítà àádọ́gba lójú. Agbègbè ìpìlẹ̀ rẹ̀ sì jẹ́ ọgọ́rùn-ún kan àti àádọ́ta sẹ̀ńtímítà àádọ́gba níhà. Wá gíga àgbá náà. Ìyànjú. Àwòrán àgbá náà nìyí. Agbègbè ìpìlẹ̀ rẹ̀ èyí tí a pè ní A dọ́gba sí ọgọ́rùn-ún kan àti àádọ́ta sẹ̀ńtímítà àádọ́gba níhà. Ìwọ̀n iye rẹ̀ èyí tí a pè ní V dọ́gba sí ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún méjì sẹ̀ńtímítà àádọ́gba lójú. Gíga rẹ̀ tí a pè ní H òun náà ni à ń wá. Wàyí o, àgbékalẹ̀ tó wà fún ìwọ̀n iye àgbá náà ni ìwọ̀n iye àgbá dọ́gba sí agbègbè ìpìlẹ̀ lọ́nà gíga. Ìyẹn ni pé V dọ́gba sí A H. Ṣe ìrọ́pò V pẹ̀lú ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún méjì àti A pẹ̀lú ọgọ́rùn-ún kan àti àádọ́ta nínú àgbékalẹ̀ yìí. Nítorí náà, ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún méjì dọ́gba sí ọgọ́rùn-ún kan àti àádọ́ta H. Pín ìhà méjèèjì pẹ̀lú ọgọ́rùn-ún kan àti àádọ́ta. Nítorí náà, ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún méjì lórí àádọ́ta dọ́gba sí ọgọ́rùn-ún kan àti àádọ́ta H lórí ọgọ́rùn-ún kan àti àádọ́ta. Ọgọ́rùn-ún kan àti àádọ́ta gé ọgọ́rùn-ún kan àti àádọ́ta, ó kù H. Tí a bá lo àṣírò wa, ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún méjì lórí ọgọ́rùn-ún kan àti àádọ́ta máa fún wa ní mẹ́jọ. Torí ìdí èyí la fi rí mẹ́jọ dọ́gba sí H, tàbí ká sọ pé H dọ́gba sí mẹ́jọ sẹ̀ńtímítà. Nítorí náà, gíga àgbá náà jẹ́ mẹ́jọ sẹ̀ńtímítà. Ìdáhùn: orúkọ mi náà ni Hakeem O. Adeniyan, ẹni tá a mọ̀ sí Òdú Owóbámirẹ́. Àwọn ọ̀nà tẹ́ ẹ lè gbà láti kàn sí mi nìwọ̀nyí. Lórí YouTube, ẹ wá Mathematics in Yoruba Language by Òdú Owóbámirẹ́. Ẹ ṣé púpọ̀.